ẹ kú ojúmọ́ gbogbo ọmọ Yorùbá, ẹ kú òtún gbogbo ọmọ òjíire lólóko káàkiri gbogbo àgbáńlá ayé. Bọ́ọ̀lù ojú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹjẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́. Gbogbo obìnrin tí máa pariwo yìí pé bóyá ṣe ìbímọ tán ni pé kòkòrò ń bẹ lọ́yàn òun, n táwọn bàbá wa máa lò láti fi pa kòkòrò ọyàn òun rèé o. Ẹ lọ́ọ́ bá mi wá ẹnu òkúyè yìí, tẹ bá ti wá ẹnu òkúyè yìí kẹsì tọ́jú ọkà bàbà funfun tẹ́ ń wò yìí pẹ̀lú fòfó olókun, ó yẹ jó gbogbo ẹ̀ papọ̀. Tẹ bá ti jó ẹ dà á sínú epo pupa, ẹ máa fi pa ọyàn náà. Tẹ bá ti wá fi pa ọyàn tán, ẹ wá lọ já ewé ọsàn wẹ́wẹ́ kẹsè kẹrẹ bí ọsàn wẹ́wẹ́ bíi mẹ́ta kẹrẹ sínú rẹ̀ kẹsè kẹ máa fi fọ ọyàn ọ̀hún lóòrèkóòrè ní agbára ọba Ọlọ́run ọba tó dá gbogbo ohun tí ń bẹ láyé àti ohun tí ò sí láyé, tó yẹ pé lọ́run ló wà. Ọlọ́run ó lágbára ju gbogbo nǹkan lọ. Bóògùn yìí ṣe lágbára tó, agbára Ọlọ́run ọba ojú lọ o. Tẹ bá lò sí Ọlọ́run olóò ní sábàbí yóò gbọ́ ìwòsàn. Ẹ gbìyànjú kẹ máa ṣe o, ẹ gbìyànjú kẹ ṣe o, ẹ gbìyànjú kẹ ṣe o, ẹ gbìyànjú kẹ ṣe o. Ó dára gan ni, ó dára gan ni, ó dára gan ni. Gbogbo ẹni ó bá ṣe yóò dúpẹ́ fọ́lọ́run. Ọ̀yá gba nọ́mbà yẹn mọ́ ọ̀dọ̀ +234803298 +234803298 nọ́mbà tẹ́ gbọ́ yìí òun ni WhatsApp nọ́mbà mi. Ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ fún ìtọ́jú ewé àti egbò. Gba nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928. Adára fún wa tí wàá lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ́ta wa. Mo ní mò ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà, abájídé Kòròdú gàràjì kọ́ wọ́n mọ́tò tí ń lọ sí Báyékù kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Ní orílẹ̀-èdè Benin wọ́n mọ́tò tí ń lọ Tọ́pá kọ́ bọ́lẹ̀ ní Dégàkàn kó béèrè ẹ̀yìn ọjà mi wọ́n ti ń ta àǹtẹ̀kẹ́. Bàbá ìdẹ́bí wọ́n ń ta àǹtẹ̀kẹ́ kó béèrè pọ̀ àṣẹnìrí tó wà mẹ́ nínú ilé pọ̀ àṣẹnìrí bẹ̀ gangan lọ́dọ̀ mi. Ayé wa o kò ní yẹ̀ lẹ̀, ẹ máa pín ọ̀fẹ́ ni o, ẹ máa pín o, ẹ máa pín o.